الجنة أصحاب النار أن قد وجدنا ما وعدنا ربنا حقا فهل وجدتم ما وعد ربكم حقا قالوا نعم فأذن مؤذن بينهم أن لعنة الله على الظالمين الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة كافرون وبينهما حجاب وعلى الأعراف رجال يعرفون كلا بسيماهم ونادوا أصحاب الجنة أن سلام عليكم لم يدخلوها وهم يطعمون وإذا صرفت أبصارهم تلقى أصحاب النار قالوا ربنا لا تجعلنا مع القوم الظالمين أعوذ بالله من الشيطان الرجيم kẹ̀kẹ́ sí kùránì tẹ́ ẹ̀ máa wọ̀ gbogbo yìí ni mo máa ń sọ fún kùránì wà bí ìwọ dìde wá àwọn kùránì kó wá yà 44 kó sí fáwọn èèyàn nínú kọ̀ọ̀kan pẹ̀lú àwọn kùránì gbé àwọn kùránì ọ̀kan nìyẹn bóyá lọ sí yẹn náà fún nǹkan àrà 44 orúkọ máa wà lẹ́nu. ìfẹ́ ẹjọ́ o ọlọ́run eléyìí kì í gbọ́rọ̀ tiẹ̀ ẹjọ́ burúkú ni wọ́n máa rò. فأذن مؤذن بينهم اللعنة الله على الظالمين الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة بينهما حجاب ẹnìkan gbọ́dọ̀ wo kùránì méjì kùránì ẹyọ ọ̀kan nìkan. رجال يعرفون كلا بسيماهم ونادوا أصحاب الجنة أن سلام عليكم لم يدخلوها وهم يطمعون ọkùnrin jókòó dáadáa orí ò pé ní ìwọ mùgísù dáadáa burúkú yìí bá ń ná mùgísù ẹlẹ́gbàá mẹ́wàá bá ń ná fàrúkù náà ẹlẹ́gbàá mẹ́wàá dáadáa ní ìsinmi ẹ̀yẹ dáadáa ló sì. ونادى أصحاب الأعراف ẹnìkan gbọ́dọ̀ wo kùránì méjì o. lọ dáadáa lórí kó tètè pé àfáà yìí. Mògéṣù súnkó jókòó dáadáa. أهؤلاء الذين أقسمتم لا ينالهم الله برحمته
ادخلوا الجنة لا خوف عليكم ولا أنتم تحزنون ونادى أصحاب النار أصحاب الجنة أفيدوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمها على الكافرين حرمها بيحرمها إن الله حرمهما على الكافرين أشرق نور الله وثبت اسم الله لا إله إلا الله الله لا إله إلا الله الله لا إله إلا الله ìkó gidi ọ̀dẹ̀ ni ó. adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ayin anabi wa Muhammad Ọlọ́run kí ó wọlá ashurul awwal min shahri Ramadan allati nasumuha wa narqa'u wa nasjudu fiha Allahumma bi hurmatiha fastajib du'ana wa akrimna bi fadlika wa bi fadli Ramadan بحبيبك المصطفى اللهم آمين Ọlọ́run bá wa sọ̀rọ̀ nínú Al-Qur'an Suratul A'raf Sura àwọn kan tí wọ́n dára wọn mà là ń pè ní Al-A'raf min kalimatin urifa a máa sọ pé àrọ́fù ni wọ́n yẹn ni pé màrúfù ni wọ́n yẹn ni pé wọ́n ní ìrìfán wọ́n ní màtíríà kan tá ń pè ní ìrìfán wọ́n ní àpẹẹrẹ kan lára káyé fi dá wọn mà ni wọ́n ń pè ní Suratul A'raf yẹn ni ọgbà odi ọ̀rọ̀ A'raf Suratul A'raf Suratul A'raf náà nìyẹn ó ní ó di ọ̀rọ̀ olódi ọ̀rọ̀ nípa àwọn ẹni tí Ádámà táwọn náà sì dá ara wọn mọ̀ àwọn ni wọ́n ń pè ní Al-A'raf ashabul A'raf àwọn ni wọ́n ń pè ní A'raf àwọn tí wọ́n dára wọn mọ̀ laysu bi ahlil jannati haqqan wọ́n ṣe ará ilé àlìjánná wa laysu bi ahlin nari haqqan bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ará ilé iná bal hum ashabul A'raf ashabul A'raf ni wọ́n ń pè wọ́n innahum yakununa bayna ahlil jannati wa ahlin nari wọ́n ń bẹ láàrin àwọn ará ilé iná àtàwọn ará ilé àlìjẹ́nà. li'anna qadira a'malihim mustawiyan. torí pé ní òǹdíwọ̀n àwọn iṣẹ́ rere wọn àti iṣẹ́ bí wọn tó ṣe bákan náà. mustawiyan bi a'mali su'ihim wa a'mali hasanatihim. ṣe dáadáa wọn àti iṣẹ́ bú wọn bákan náà ló ti rí. méjèèjì rí bákan náà. skéèlì wọn dọ́gba. àwọn ni à ń pè ní ashabul A'raf. wọ́n ń jẹ́ ashabul A'raf.
àyà tí a wá bọ́ sílẹ̀ ní àyà tá a bọ́ sílẹ̀ ní tàbí ká pé àwọn àyàtì tá a fẹ́ kélé ní àwọn àyà tá a kélé ní àwọn àyà yẹn sọ̀rọ̀ nípa in tí wọ́n ń pè ní àrọ́ọ̀fù àwọn àyà yẹn sọ̀rọ̀ nípa tó ń pè ní àárọ̀ àti àwọn asahabul àrọ́ọ̀fù àti nípa àwọn ashabul àárọ̀ ọlọ́run wá sọ pé wà náà dá ashabul jannati ashaban nari an qad wajadna ma wa'adana rabbuna haqqan fahal wajadtum ما وعدكم ما وعد ربكم حقا قالوا نعم فأذن مؤذن بينهم عن لعنة الله على الظالمين ونادى أصحاب الجنة أصحاب النار أصحاب النار أصحاب النار أن قد وجدنا ما وعدنا ربنا حقا فهل وجدتم ما وعد ربكم ما وعد ربكم حقا فهل وجدتم ما وعد ربكم حقا فهل وجدتم ما وعد ربكم حقا قالوا نعم فأذن مؤذن بينهم أن لعنة الله على الظالمين ما قري يعني وأذن مؤذن بينهم أن لعنة الله على الظالمين فأذن مؤذن بينهم أن لعنة الله على الظالمين ọlọ́run ní wànádá asahabunari ونادى asahabul jannati wọ́n mọ̀ sí sùúrù tó bá ti pàrọ̀ ayà kìí ṣe ayà nìkan mọ́ lọ́mọ kí afẹ́ túkéwú ọwọ́ akákákákáká ò ní kàtán mọ́ gbogbo kẹ́yìn tí ń wúyè tó bá ṣe é dìlítì kó nù kí ní ẹ̀rọ yìí àmọ́ kò ṣe é dìlítì tẹ̀ àbó ṣe é dìlítì ó ṣe yọ ọwọ́ aka kíní kàkàkàkà ò ní já mọ́ gbàyí mi sáwọn àfọ oníkíní. Kùránì bá wa sọ̀rọ̀ pé nígbà tó máa àlìjánà nígbà tó máa àlìjánà tí wọ́n bá wọ àlìjánà tán wọ́n bá wọ àlìjánà tán ọmọ àlìjánà ọmọ wa pé àṣàhábà náàrì ọmọ àlìjánà máa pe àwọn wọ́n máa pe àwọn ọmọ náà wọ́n lọ́gùn tó gẹ́gẹ́ bí nìdáhù ní sọ́ọ̀tún tọ̀wílùn madidun alálàbùdín wáhìdì lọ́dọ̀ afọ́ onímọ̀ ntíkọ̀ níbi kalmatul arabi nada ismu nìdáhù àbí arfu nìdáhù yá لإيه يستعمل لرجل البعيد أو للبعيد يا أي القريب أو أقرب المتوسط ني أيا يا يواني متوسط والقريب وللبعيد يعني يا أيها ẹni tí ń bẹ ń tòsí ẹni tí ó wà lọ́nà tó jìn ẹni tí ó jìnnà jù tí ó sì súnmọ́ wa tòsí jù a máa fi yá àyú àkúntì ẹ̀ àmọ́ arúfù nìdáwù ní wípé ọlọ́run ni wọ́n wà lọ ogun tó wípé aṣáhábánárì àwọn tí ń yọ̀ lọ́wọ́ lọ́mọ àlìjánà wọ́n wà á máa lọ ogun tó wọ́n máa lọ́gùn tó wọ́n máa pe àwọn ọmọ ilé iná an qad wajadna ma wa'adana
ربنا حقا قد وجدنا ما وعدنا ربنا حقا. wọ́n mọ̀ wá sọ fún àwọn ọmọ ilé iná pé àdéhùn ọlọ́run tó bá wa ṣe àti rí o. wọ́n máa sọ fún àwọn ọmọ ilé iná pé àdéhùn ọlọ́run tó bá wa ṣe àti rí o. minal karomat. nínú àpọ́nlé. wa minal naim. àti nínú dẹ̀ra. wọ́n ní ọlọ́run lòun ó ṣèdẹ̀ra fún wa àti rí dẹ̀ra òun. wọ́n lọ́lọ́run lòun ó ṣèdẹ̀ra fún wa àti rí dẹ̀ra òun. wa minal karomat àti nínú àpọ́nlé. àti nínú àpọ́nlé. ọlọ́run lòun ó pọ́n wálé. ọlọ́run lòun ó pọ́n wálé. pẹ̀lú ohun mèremère ọgbà àlìjẹ́nà àti rí. pẹ̀lú ohun mèremère ọgbà àlìjẹ́nà àti rí. àwọn ọmọ àlìjẹ́nà ọmọ pa àwọn ọmọ ilé iná bẹ́ẹ̀. àwọn ọmọ àlìjẹ́nà ọmọ pe àwọn ọmọ ilé iná bẹ́ẹ̀. bí náà dà bí arfin nidahi lilba'id. torí pé àlìjẹ́nà àti náà ò súnmọ́ra wọn. torí pé àlìjẹ́nà àti náà ò súnmọ́ra wọn. wọ́n wá pé wọ́n tó ohun tó ga jù. wọ́n wá pé wọ́n tó pẹ̀lú tó ga jù. Naam. فهل وجدتم ما وعد ربكم حقا. فهل وجدتم ما وعد ربكم حقا. ǹjẹ́ yín ti rí. wọ́n ní jẹ́ yín ti rí. ohun tọ́lọ̀ ń bá yín ṣàdéhùn sẹ́yìn náà ti rí lódodo àwa ti ródodo tiwa. àwa ti ródodo tiwa. ìyẹn ni pé minal iqabi wal khizyi bí tafsiri ti túnu nù. àti dójútì tọ́lọ̀ àti dójútì tẹ́yìn náà ó rí. àwa ti rí àpọ́nlé àti yìí àtàlìjẹ́nà tiwa. a ti rí àpọ́nlé àti kẹ́. àwa ti rí àpọ́nlé àti kẹ́. ẹ̀yin ọmọ alẹ́ iná sẹ́ ẹ ti rí ìdójútì al-khizyu ká yẹpẹrẹ èèyàn. ẹ̀yin ọmọ alẹ́ iná sẹ́ wal iqab. àti yà. torí pé fil jannati hayatun na'ish wa nahya fil jannati wa ashabun nari ya'ishuna wa yahyuna fin nari. àwọn ọmọ àlìjẹ́nà wọ́n máa ṣẹ̀mí bẹ́ẹ̀ pẹ̀lú iyì wọ́n sì máa yè ń bẹ̀ pẹ̀lú ìdùnnú àti pẹ̀lú dáadáa. pẹ̀lú àpọ́nlé. pẹ̀lú àpọ́nlé. dáadáa tó ń tún kọ́ alkaromat. pẹ̀lú àpọ́nlé. tọ́lọ́hún wọ́n bọ̀wọ̀ fún wọn. tọ́lọ́hún ó bọ̀wọ̀ fún wọn. tọ́lọ́hún wọ́n pọ́n wọn lé. tí ó pọ́n wọn lé. gbogbo nǹkan sì làpọ́nlé rẹ̀. gbogbo nǹkan sì ní àpọ́nlé. wà nàìm awi nàìmat adáhìm. àti dẹ̀ra. àìjẹra fi jannati aw fi saqfi jannati at-tamaniya. nínú àlìjẹ́nà mẹ́jẹ̀ẹ̀jọ. nínú àlìjẹ́nà mẹ́jẹ̀ẹ̀jọ. tí wọ́n máa rí kẹ́ ọlọ́run. tí wọ́n máa rí ìkẹ́ ọlọ́run. tí wọ́n sì máa rí àpọ́nlé ọlọ́run. wọ́n sì máa rí àpọ́nlé ọlọ́run. naim ìkẹ́ ìdẹ̀ra. ìkẹ́ ìdẹ̀ra. là ń pè ní naim awi na'imat. wàlùkàrọ̀ ọmọ wà rí àpọ́nlé tó ga jù tí wọ́n rí wẹ̀ rí. wọ́n tún wá rí àpọ́nlé tó ga jù tí wọ́n rí. ìyẹn asahabul jannati. àwọn ará ilé àlìjẹ́nà. tí Kùránì pè wọ́n pé asahabul jannati humul faizun àwọn ni wọ́n jèrè. èrè kíni iṣẹ́ ni wọ́n ṣe láyé. wọ́n wàá jèrè lálìjẹ́nà torí èrè kíni èrè àpọ́nlé. èrè àpọ́nlé. àti èrè ìdẹ̀ra. àti èrè ìdẹ̀ra. àbí ìkẹ́. àbí kẹ́. àwọn ọmọ ilé iná. àwọn ọmọ ilé iná. àdéhùn ọlọ́run ní al-khizyu ọlọ́run ó dojú tì wọ́n. àdéhùn ọlọ́run ní ìdójútì tọ́nà náà ó ṣe fún wa. ọlọ́run sì tún fi ìyà jẹ wọ́n. ọlọ́run sì tún fi ìyà jẹ wọ́n. alal ma'asiya wa adami ta'a. lórí ẹ̀ṣẹ̀ àtàìtẹ̀lé tọ́lọ́. àwọn oríṣiríṣi ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ lọ́hùn. láyé níyìn bí ẹ bá rí dojútì gan lásán ẹsẹ̀ rẹ̀ ọmọ wo aṣọ ọ̀rọ̀ ọmọ lára ni kódà ká sọ̀rọ̀ yẹn lẹ́gẹ̀ẹ́. láyé bí gan ọ̀fẹ́ ní ta ìdójútì kìí ṣe owó tó fi rárá ọ̀fìrì ni. sọgbà àlìjẹ́nà ń tiẹ̀ inú ilé àlìjẹ́nà ń tiẹ̀ wàhálà iṣẹ́ rí làáfíà. nínú ilé àlìjẹ́nà wàhálà iṣẹ́ rí làáfíà. wàhálà iṣẹ́ rí àwọn bàbá wa máa ń sọ ń dọ̀ pé tí ó wà àlìjẹ́nà yóò ṣe wàhálà so yóò kírun gan. ẹni tí ó wà àlìjẹ́nà yóò ṣe wàhálà yóò kírun gan. ọba sàfà ni yóò tọ Kùránì jìnnà. ọba sàfà ni yóò tọ kéda láìlú jìnnà. yóò kéda láìlú jìnnà. àtàwọn àṣírí mi bẹ́ẹ̀. àtàwọn àṣírí mi bẹ́ẹ̀. yóò wà bẹ́lọ́n gan. yóò bẹ́lọ́n gan. tọ́pọ̀ yóò wà ṣe dáadáa yóò ṣe sàárà. yóò wà ṣe dáadáa yóò ṣe sàárà. hatta la ya'rif
aw la yadri ma yunfiqu yaminuhu shimalahu. tí ọwọ́ ọ̀tún rẹ̀ bá ná ọwọ́ òsì òfin ní mà sí. iṣẹ́ àlìjánná nu. iṣẹ́ àlìjánná nìyẹn. bẹ́ẹ̀ lọ nínú àwọn a'malul khairat aw a'malus salihat. àti bẹ́ẹ̀ lọ. iṣẹ́ rere àti iṣẹ́ tí sọ̀yàn dire. a'malul khairat làwọn iṣẹ́ rere. a'malus salihat àwọn iṣẹ́ tí sọ̀yàn dèyàn rí. àwọn iṣẹ́ tí sọ̀yàn dèyàn rí. ó ní èdè tí ànábì Nuha nígbà tí ń sọ wípé ní qala irkab ma'ana ya bunayya aw ya yabni irkab ma'ana ó ní la asima al-yawma min Allahi ó ní gun ọkọ̀ yìí olóhùn ogun ó ní sa'awi ila jabali ya'simuni ó ní mo lórí òkè torí lọ́ọ̀kan òkè yẹn ni ó dáàbò bò mí ni ó sọ mi èmi náà ò ní tẹ̀rì sínú odò yìí ọlọ́run wá ní innahu amalun ghayru salihi iṣẹ́ kan lọ́mọ rẹ tí kì í ṣiṣẹ́ rí kì í ṣiṣẹ́ rí kì í ṣiṣẹ́ tá a lè pè ní iṣẹ́ rí khairu ó ńlá lè pè ní orí tá a ṣe ń ta àsọ́ọ̀lì ní orí tí ń bẹ nú tó lè sọ̀yàn míì dẹni rí irú àwọn sẹ́wọ̀n yìí oníṣẹ́ àlìjẹ́nà ọlọ́run wá ní àwọn ọmọ àlìjẹ́nà wọ́n máa béèrè lọ́wọ́ àwọn ọmọ náà. àwọn ọmọ àlìjẹ́nà máa béèrè lọ́wọ́ àwọn ọmọ náà. wípé sẹ́yìn náà ti rí àdéhùn tólúwa bá yín ṣe. pé sẹ́yìn náà ti rí àdéhùn tólúwa bá yín ṣe. mínà lè xèzì tólúwa dójú tì yín. níbi pé ìdójútì tẹ́ẹ̀rí tólúwa dójú tì yín. nínú àkọọ́lẹ̀ tá a rí. ni pé àríhì àwòhánà suwar. هذا الصور كل بمعنى نكبكيلا إن هذا الصور من أبناء آدم من أبناء بني آدم يدخلون به الجنة أهل الجنة fọ́tò tá a gbé wá yìí la fi wà àlìjánná. àwọn fọ́tò tá a gbé wá yìí náà la fi wà àlìjánná. walakin ashabun nari. la yadkhuluna an-nara aw an-niran bi hadha as-sura. fọ́tò tí a rí ìkọlà àwọn ọmọ anú ló ṣe wọnú fẹ́ wọn. àdójútì àkọ́kọ́ nù. àdójútì àkọ́kọ́ tí wọ́n kọ́ rí nìyẹn. ìyẹn pé yatakallamun Qur'ani ni la yatakallamun illa man adhina lahu ar-rahman wa qala sawaba tọ́jú àlìkìyàmẹ́ nìkan ò ní rí ọ̀rọ̀ sọ. ẹnìkan ò ní rọ̀rọ̀ sọ. torí pé tí ọmọ sọ̀rọ̀ ń jọ̀hún ni aydihim wa tashhadu alayhim arjuluhum bima kanu yaksibun níjọ́ náà lọ́hùn dámi lóhùn. al-yawma nakhtimu ala afwahihim wa tukallimuna أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. àyà yẹn ló ṣe tàwíìlì nípa pé la yatakallamun ẹnìkan kan ò ní sọ̀rọ̀ tó bá di ju àlìkìyàmà illa man adhina lahu ar-rahman àfẹ́ni ọlọ́run bá yọ̀ ọ̀dá fún. wa qala sawaba. ayatakallamuna illa man adhina lahu ar-rahman wa qala sawaba. ọlọ́lẹ́rì kankan ò ní sọ̀rọ̀ níjọ́ àlìkìyàmà. illa man adhina lahu ar-rahman àfẹ́ni ọlọ́run bá yọ̀ ọ̀dá ọ̀rọ̀ fún. yẹn pé ntí ọmọ sọ̀rọ̀ lọ́wọ́ méjèèjì ntí ọmọ jẹ́rìí tó náà ọmọ sọ̀rọ̀ ńlẹsẹ̀ méjèèjì ọwọ́ méjèèjì ọmọ sọ̀rọ̀ ẹsẹ̀ méjèèjì ọmọ sọ̀rọ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ ní pé ní síbẹ̀ ni olọ́wọ́ ọmọ sọ pé mo lọ bí báyìí mo lọ bí báyìí mo lọ bí báyìí lágbájá wo nǹkan báyìí ó wo nǹkan báyìí ó wo nǹkan báyìí tí ó bá wá parí ọ̀rọ̀ rẹ̀ wàkálà liyaj aw aydihim aw al-aidi qala
ọwọ́ wa máa sọ ń jọ́nà. lílé àrùjúlì yóò máa sọ fún àwọn ẹsẹ̀. ahàlì akadá yóò ní síbẹ̀ lórí kọ́lá rìjìláàni naam. bẹ́ẹ̀ lórí o. ìjọba ìjọba láyọ̀ sọ pé láàánú. etí ò bá sì rí bẹ́ẹ̀ yóò ní kò rí bẹ́ẹ̀. kò rí bẹ́ẹ̀ kọ̀ wá sí ètí ò ní wípé ò rí bẹ́ẹ̀ naam ní ọmọ dáhùn. wà á ní sí. nínú tafsir. jẹ́ pé kò rí bẹ́ẹ̀. nínú tafsir àkọọ́lẹ̀ sọ wọn pé yọ̀ọ́ máa sọ pé naam ní gbogbo ẹ̀ naam njẹ́ òbí máa sọ pé naam ní pé ntọ́ bá sọ torí bẹ́ẹ̀ yóò ní naam náà lè sìn ẹ̀. naam náà lè sìn ẹ̀. ètò sọ tí ọ̀dà naam náà ni pé òun náà ló tún ṣe é tí ọ̀dà yìí ètò bá ṣe ń tọ́ da yóò ní naam náà ni. naam náà ni. Kùránì wa ni la yatakallamun kò sọ̀rọ̀ níjọ́ àlìkìyàmà illa man adhina lahu rahman àfẹ́ni ọlọ́run bá yọ̀ da ọ̀rọ̀ fún. àfẹ́tọ́lọ́run bá yọ̀ da ọ̀rọ̀ fún. wa qala sawaban nǹkan déédéé ní ọ̀sọ́. nǹkan déédéé ní ọ̀sọ́. wa man humul mu'adhdhinun bi alfadhihim wa bi kalimatihim yawm al-qiyamah. kíìlà hayawanat dábìlẹ̀ òun. wọ́n láwọn ẹranko ní. àwọn kò lọ́wọ́ wọn yóò dọ̀rọ̀ fún yóò àlùkìyàmà. adìọ́ sọ̀rọ̀ kalimatun mukhrisatun ọ̀rọ̀ tẹ́tí gbọ́ tí fa etí ya. ẹlẹ́dẹ̀ ó sọ̀rọ̀ níjọ́ àlùkìyàmà ọ̀rọ̀ tẹ́tí máa gbọ́ tá a máa pé ta ni ń sọ̀rọ̀ ìyẹn nínú àwọn al-mu'adhdhinuna bitakalumi inú àwọn táyọ̀ dá fún tí ọmọ sọ̀rọ̀ akádà jìdáàrù bẹ́ẹ̀ náà làwọn ògiri náà sọ akádà hadidun gbogbo tí ó sọ̀rọ̀ nígbà táwa ń sọ̀rọ̀ ní ó sọ̀rọ̀ lálìkìyàmà gbogbo tí ó sọ̀rọ̀ nígbà táwa ń sọ̀rọ̀ ní Kùránì sọ pé kódà àwọn ewé arákọọ́lẹ̀ rẹ̀ ẹrú ọlọ́run kan lọ́lọ́ bẹ́ẹ̀ àtìk fi àmín mọ́ fi àmì mọ́ lọ́dún kan báyìí. ọdún kan tá a mọ́ tá a sọ. ẹrú wa lọ Baitul Atiq. yatufu wa yas'a bayna Safa wal Marwa. wa yashrabu Zamzam. ó tún mu Zamzami. wa yaqif huwa bi Jabalil Arafa. ó sì tún dúró lókè Àràfá. walamma khatama nusuqahu wa hajjahu. ìgbà tó wá parí iṣẹ́ ájì rẹ̀ tó parí. atahu waraqun. ewé kan wá bá wasadda anhu an jazaa'i hajjihi. ewé wa kọjí níbi kó rí ẹ̀san ájì rẹ̀ tó ṣe. wa yas'alu rabbahu aw rabbuhu. ìwọ́n ń béèrè lọ́wọ́. yas'alu rabbahu ewé yẹn ń béèrè lọ́dọ̀ Ọlọ́run bá rẹ̀. adhin li an atakallam li hadha ar-rajul aw bi hadha ar-rajul. péjì láti ìkìlẹ̀ ẹrú yìí wá o ó ní mo fẹ́ bá ẹrú yìí sọ̀rọ̀. orí innahu tabib aw min al-atibba. àwọn dókítà lọ́wọ́ yastafidu bil waraqat. ìsì ń lo àwọn ewé láti fi ṣàǹfààní. waqata'ani dhata yawman. ó gé mi ijọ́ kan. walam yasta'milni. kò wá lò mí. lam yasta'milni. kò lò mí. ó kàn já mi lásán. ńgbà wá já mi. nígbà tó já mi. walam yasta'milni. kò lò mí nǹkan. mana'ani an tasbihi laka ya rabbi. ó sì kọ̀ fún mi gbà. Allahumma. máa ṣe àfọ̀mọ́ fún ọ lọ. báwo ma lè mi ewé lè mi máa ṣe fún Ọlọ́run ọlọ́wọ́ á gé mi kò lò mí ó sì gé mi kò lò mí ọlọ́lọ́run ẹ̀san rẹ̀ bá ń ṣe fún àmọ́ ìfẹ́ kó fún lẹ́san hajj yìí. ìtumọ̀ ẹ̀ ni pé la yatakalamuna ẹnìkan ò ní sọ̀rọ̀ nínú tí jẹ́ ìrìn èèyàn illa man adhina lahu ar-rahman àfi ẹni Ọlọ́run bá yọ̀ọ̀dá fún nínú àwọn mu'adhdhinun àwọn tá yọ̀ọ̀dá ìsọ̀rọ̀ fún láti kíyàmọ̀ ní gbogbo tí ó sọ̀rọ̀ láyé. gbogbo tí ó sọ̀rọ̀ láyé ayé. kódà àwọn àáfàá wa mú àkọọ́lẹ̀ rẹ̀ díẹ̀ wá pé hàtàyè rajulun asābahu ay sammā'u asābahu adamu sam'i wa adamu takallum. ìyẹn ni à ń pè wọ́n ní alibakimu awisumu adití ọ̀gbọ́rọ̀ láyé ayaya tí gbogbo nǹkan pé lẹ́nu ẹ̀ tí ó sọ̀rọ̀ tó bá dijọ́ àlìkìyàmà yóò sọ̀rọ̀. ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ láyé ni ẹ̀ ní sọ̀rọ̀ lọ́hùn mọ́. ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ láyé Kùránì sọ̀rọ̀ kan láàyè kan alhamdulillahi alladhi antaka kulla shay'in àbí nǹkan
ó sọ̀rọ̀ kan ìgbèrè ọlọ́mọ sáà fún wa lọ́rọ̀ sọ ọba tí máa bùn gbogbo nǹkan ní ọ̀rọ̀ kì í ṣe gbogbo ẹ̀ lọ́lọ́mọ lọ́rọ̀ sọ láyé nìyí àwọn tó bá di alikiyama àwọn tí ò sọ láyé wọ́n sọ lálikiyama ọlọ́run ní dámilóhùn wáyà mi fàádánà muazirun qalu na'am fàádánà muazirun bainahum. ní tí mo bá ké ló wà ké kì í ṣe tiẹ̀ qalu na'am. qalu na'am fàádánà muazirun bainahum. la'natullahi ala zalimin. la'natullahi ala zalimin. àwọn ọmọ ilé iná. wọ́n wá dáhùn pé na'am. wọ́n sọ pé bẹ́ẹ̀ ni a máa ń jẹ́ pé yìí. na'am. bẹ́ẹ̀ ló ti rí. àwa náà ti rá dé wọn lọ́hùn. lọ́lọ́hùn bá wa ṣe. dání ẹ máa fún ní kò mẹ́wàá. bẹ́ẹ̀ ni ti rá dé wọn lọ́hùn. fún yín dáyìn tí ń ra pọ̀nlé àti kí ọlọ́run nínú àlùjánnà. àwa náà ti rí tiwa. àwọn náà ti rí tàwọn. minal khizyi. níbi ìdójútì. àkọ́kọ́ ìdójútì ni wípé ní àjọyín mọ́. àjọyín mọ́ fọ́tò tẹ́yìn ń lò kọ́tà bá ń lò mọ́. kunnal khanazira. àwọn ti dà gẹ́gẹ́ bí wa kunnal kiradata. àwọn tó ti dà bí ọ̀bọ. wa anwa'ul hayawanat. àti irú àwọn wal jamadat. àtàwọn nǹkan gbọ́dọ̀ kí. wal jamadat. fọ́tò táwọn lò wọ́n. ẹlòmíì ò di òkúta wọnú ilé iná ni. wọnú ilé iná. ẹlòmíì ò di ajá wọlé iná. wọnú ilé iná. àwọn torí àwọn dábà mẹ́wàá kan wà tí wọ́n ní yóò bá wa wà àlìjánnà. àwọn dábà mẹ́wàá. kálíbù asahabul kahf tí wọ́n ń pè ní kìtìmíìrù. wa kalbuhum basitun dhira'ihi bil wasidi. ajá tí máa ń na dhira'ihi ibi yóò jẹ́ ọ̀kanlẹ̀ basitu dhira'ihi basato hadha dhira wa hadha dhira basitu dhira'ihi tí máa fi apá ẹ̀ méjèèjì tí máa tẹ́lẹ̀ lẹ́nu ọ̀nà kéèfù àwọn asahabul káàfì. ajá tí máa ń na apá rẹ̀ méjèèjì lẹ̀ sẹ́nu ọ̀nà kòtò tí àwọn asahabul káàfì tí wọ́n wà nínú ẹ̀. àwọn ajá yẹn wọ́n ń pè ní kìtìmíìrù. àwọn ajá yẹn ń pè ní kìtìmíìrù. ajá kan náà ni. ajá kan náà ni. wọ́n ń pè ní kìtìmíìrù. wọ́n ń pè ní kìtìmíìrù. àwọn asahabul káàfì yajúlẹ̀ wọ́n mí àmọ́ wọn ò sí láyé. àwọn asahabul káàfì yajúlẹ̀. wòlíì ọlọ́run ni wọ́n. ajá yẹn yóò wà àlìjánnà. àwọn ajá míì ní fọ́tò. àwọn ajá míì tí ń bẹ láyé ní fọ́tò wọn làwọn ọmọ inú ilé náà gbé wọná. àwọn ajá míì tí ń bẹ láyé ní fọ́tò wọn làwọn ọmọ inú ilé gbé wọná. alikirodata. àwọn ọ̀bọ lágídó. ọ̀bọ ò sínú ẹran. wọn ò sínú ẹran náà. tí ọlọ́run dá tó tẹ̀lé ànábì ádámù wáyé. tọ́lọ́run dá tó tẹ̀lé ànábì ádámù wáyé. wọ́n dáyé ni wọ́n dọ̀bọ. èèyàn ni wọ́n. èèyàn àwọn asahabu sábùtì. ìjọ ànábì Musa. pé ẹ má lọ pẹja lódò yẹ́wọ́n má sábùtì wọ́n wá lọ pẹja ọ̀hún. ọlọ́run ní kúùnù kìrádàtàn khasi'in olùwà pè bẹ́ẹ̀ torí pé wọ́n yìí ṣe nítorí pé obìnrin wọn lọ àwọn obìnrin wọn ni wọ́n di ẹlẹ́dẹ̀ àwọn ọmọkùnrin wọn jọ náà lọ́kùnrin wọn ni wọ́n dọ̀bọ. fọ́tò méjèèjì tọ́mọ ní olè náà ó gbé wọn náà nù. fọ́tò méjèèjì tọ́mọ ní olè náà ó gbé wọn náà nù. wọ́n gbé fọ́tò ajá náà wọbẹ̀. ìyẹn là kọ́kọ́ tí wọ́n ń pè ní al-khizyu. ìyẹn là kọ́kọ́ dójútì. dójútì mu wọ́n wà dẹsẹ̀ wọ́n dọwọ́ dílẹ̀ wọ́n máa rìn lọ́nu ilé náà. ẹ wà á rí i pé ní lágbájá ní kámẹ́dà akọ ẹ nìkan kódà kó jẹ́ mùsùlùmí tó ṣiṣẹ́ ilé iná. nítorí tó wájú àlùkìyámà ní sọ̀rọ̀ wọ́n ní yóò kọ kálukú wa wọ́n kọ sí gbangba wájú wa báyìí. yuktab ismu kulli ahadin ala jab'atihi ma'a ismi ma'a ismi nabiyyihi. ó kọ ẹnì kọ̀ọ̀kan. wọ́n kọ sí gbangba wájú rẹ̀. pẹ̀lú ọkọ̀ ànábì tó tẹ̀lé. tó lògbà fún. làwọn àánú tí ń ṣe wá díẹ̀díẹ̀. làwọn àánú tí ń ṣe wá díẹ̀díẹ̀. pé fátírọ́ tá à ń lò lọ́wọ́ nígbà tá ànábì ti dé dìkírì tá a lè lò sẹ́ńtúrì tá à ń lò píríọ̀dù tá a lè pè ní àkókò ìgbà láti sìn wá ó ní kọ́rùnù ànábì Muhammad.
nígbà tí Isa ń bẹ láyé ń ṣe tiẹ̀ lọ́tọ̀ ni. nígbà tí Isa ń bẹ láyé ṣe tiẹ̀ lọ́tọ̀ ni. gbogbo àti ń bẹ ń gbà náà kódà wọ́n máa ń pe àwọn kan ní alul fatirọ àwọn ẹni ó kú ànábì wọn ti lọ àwọn ẹni tí ànábì wọn ń jíṣẹ́ fún wọn ìtàn wọn máa jíṣẹ́ fún àwọn tí ọba kọ́rùnù nìyẹn fatirọ nìyẹn. fatirọ nìyẹn. àwọn alul fatirọ àwọn tá a lè pé bóyá wọ́n jẹ́ distinguished honourables pé ẹjẹ́ apọ́n wọn lé gẹ́gẹ́ bíi pé àwọn ẹni ẹ̀sà ọ̀tọ̀ àwọn àṣekáàṣù àlàkáàṣọ̀t àmọ́ balaga anihum khabar aw risalata nabiyyi alladhi innahum lam yalhaquhu anabi tí wọn ò dé bá ọdọọdọ wọn so tí àyẹn náà láwọn kà pẹ̀lú wọn tábà máa sọ pé wọn sẹ ìyẹn láyé àwọn anabi tó ṣáájú anabi Muhammad Ọlọ́run ò lò ó fún anabi o torí pé bíi wòlíì kan ní ma wà láyé anabi kan àmì méjèèjì ni wọ́n jọ ṣiṣẹ́ tí wọ́n parí Khidiru àti Musa wọ́n jọ ṣiṣẹ́ wọ́n parí ẹ̀ wọ́n tiẹ̀ alẹ́ pé bóyá ọlá anabi méjì ń tiẹ̀ àbí jù bẹ́ẹ̀ lọ ọkùnrin kan náà tí wọ́n pè ní Ezekiel rajulun salih yukhbiru an anba'il ghaibati bi kuffari ahli fir'aun yukhbiru akhbarahum li Musa Ezekiel ni ìdílé innal qawma ya'tamiruna ala an yaqtuluka wọ́n gbọ́dọ̀ tó kọ́kọ́ sọ́njọ́ náà nù wọ́n fẹ́ pa ìwọ Musa sápò ní ìyẹn ti anabi Musa àti Khidiru àti Ezekiel bẹ́ẹ̀ nínú àwọn òjíṣẹ́ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ òun náà ni Harun ìrìsílmà àkí mo bá rán ọmọ ìyá mi kan sí mi bó tiẹ̀ jù mí lọ òun gbére wọn bẹ̀rù rẹ̀ ìyẹn ni Harun nínú àwọn anabi Ọlọ́run bẹ́ẹ̀ tí máa lọ àwọn bí anabi kan àbí wòlíì kan papọ̀ mọ́sẹ́ rẹ̀ tọ́já sí pé níbí yẹn bá ti lọ ẹni tó kù tí ọmọ fún wọn ní ikhbar ani nabiyyi alladhi madọ́ nípa nabi tó ti kọjá lọ yẹkùn àwọn ọmọ ojúdù tó fatira tí wọn nu tó irú wọn bọ́lá wọn bá ṣe ìṣirò sẹ́wọ̀n yóò rà máa ṣe díẹ̀díẹ̀ yóò máa ṣe díẹ̀díẹ̀ Ọlọ́run wá ní àwọn ọmọ ilé náà ta ni pariwo bá fún ní kò mẹ́wàá Faruku nù àti ẹnìkan Ọlọ́run ní àwọn ọmọ ilé iná wọ́n kọ́kọ́ pàdé khiziyu ìdójútì nínú ẹ̀ làwọn tí ó di òkúta nínú tàn Daura obìnrin ní ìlú tí wọ́n ti bí Buhari obìnrin ní jẹ́ Daura òun ló sọ̀rọ̀ ẹ̀ domi pẹ̀lú agbára míì lílò ìtàn kan gbé náà ní ilẹ̀ wa ní Ifẹ̀ ń bí nínú ìtàn bílẹ̀ ní ọkọ́kọ́ jọba Afẹ̀ nínú ìtàn ìbílẹ̀ tó kọ́kọ́ jẹ ọba Afẹ̀ ọgbà ọlá lọ́wọ́ ẹ̀gbọ́n rẹ̀ ní lẹ́gbọ́n rẹ̀ bá ní kì í ṣayé mi yìí ni wọ́n tún máa ṣe mọ́ tọ́ ọba èmi ló yẹ kí n jẹ mọ́ ló yẹ kí n jọba wàá gba ọlá lọ́wọ́ èmi tí mo jẹ́ gbọ́n rẹ̀ kì í wá ṣayé yìí mọ́ èmi àti ẹ̀kọ́ lájọ gbá yìí mọ́ ó sì dọwọ́ délẹ̀ ó ké n tó ní ké burúburú ó sì dẹkùn ó sá lọ. ẹni ìbá kọ́kọ́ jọba Ilé Ifẹ̀ àkọ́kọ́ nù. ẹni tí ìbá kọ́kọ́ jọba Ilé Ifẹ̀ yẹn. àbúrò wa gbà bẹ́ẹ̀. àbúrò gbà á. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú àwọn oríṣiríṣi àsìwírọ̀ àwọn fọ́tò oríṣiríṣi bẹ́ẹ̀ tó jẹ́ pé yóò máa wà alámúkiri lè kálíkì lè àwálì tí yóò máa tako ìjẹ́dá àkọ́kọ́ àwọn kèfèrí ìjẹ́dá àkọ́kọ́ wọn ni insanu kamilun bá a ti wà yìí léèyàn aláṣọ́rọ́tì Muhammad lórí fọ́tò ànábì Muhammad Ọlọ́run wa gba fọ́tò nǹkó yóò wà lé wọn sínú náà. Ọlọ́run gba fọ́tò yẹn kó yóò lé wọn sínú náà. àkọ́kọ́ nù dójútì nu. ẹ̀ẹ̀kejì nínú ẹ̀ ni pé wọn wà ní gbédè ara wọn. eléyìí wà máa pé lágbájá yóò gbóhùn rẹ̀ pé lágbájá ni èmi lágbájá ni òun náà máa gbé yóò wà máa sọ̀rọ̀ kò ní gbọ́ tọ̀hún yẹn náà ò ní gbọ́ tiẹ̀
ìdójútì kejì nu ìdójútì kejì àmọ́ kálukú wọn máa mara wọn kálukú wọn máa mara wọn kò bí sí máa hàn pẹ̀lú àpẹẹrẹ nínú àwọn tó wá di obìnrin ń làwọn ẹlẹ́dẹ̀ nínú àwọn ẹni tó dobìnrin làwọn ẹlẹ́dẹ̀ níjọ́ náà lọ́wọ́ àwọn àṣàbù sábùtì fọ́tò wọn ni wọ́n wà gbé wọnú náà fọ́tò wọn náà wọ́n gbé wọnú náà wọ́n bá wọnú náà tán wọ́n wà máa sẹ̀mí ń bẹ̀ wọ́n bá wọnú náà tán wọ́n máa sẹ̀mí bẹ́ẹ̀ wọ́n máa sẹ̀mí wọ́n máa sẹ̀mí tọ́lọ́hún sì béèrè wípé kí lẹ fẹ́ jẹ tọ́lọ́wọ́n dẹ̀ béèrè kí lẹ fẹ́ jẹ rabbuhum bi ta'amin min zakum ọlọ́wọ́ a máa mú oúnjẹ wá fún wa láti inú ẹ̀gún ṣáòkè áwù zakum igi zakum igi ẹlẹ́gùn wọ́n mọ̀ iná ń bẹ lára ẹ̀ tó bá béèrè omi ọlọ́run fún wọn ní omi min ma'in hamimin ọlọ́wọ́ tó bá tún wá béèrè omi gbóná tó lè já ìfúndànù tí já fúndànù tó lè kọ́ àwọn bàbá wa ń gbà wọn bá tú kéwọ́n jọ wọn ni min ma'in hamimin omi ẹ̀dọ̀ jálù fún náà bàbá omi gbígbóná omi ẹ̀dọ̀ jálù fún náà bàbá wa tú kéwọ́n wọn á tún béèrè oúnjẹ mi ọlọ́run tó fún wọn ní gìsìlín yẹn ní èbì àbí ìgbẹ́ tí wọ́n bá yà nínú ilé iná ọlọ́run àtúni wọn tó máa jẹ padà náà tó ní wọ́n máa jẹ padà kọlu na'am ọmọ àlìjánná yóò wá béèrè lọ́wọ́ àwọn ọmọ ilé iná pé wà fàhálí wajaditum ma wa'adakum rabbukum haqqan kọlu na'am fahal wajadatum ma wa'ada rabbukum haqqan kọlu na'am. ọlọ́run ní àwọn ọmọ ilé iná wà sọ pé bẹ́ẹ̀ ni ọmọlé lónìí bẹ́ẹ̀ ni. minal khizi wal adhab. ibi ìdójútì àti yà. ká máa nàyàn ká fún yàn ń kó kì í ṣe yà dáàmì ló wà báyìí. ká nàyàn ká fún yàn ń kó kì í ṣe yà. ọwọ́ ni wọ́n fún wọn kò lè ké wọ̀ wá ń bínú. kí ni wọ́n bá fún ọ. ọwọ́ ń bínú. fún ọ ní kó gẹ́gẹ́ búrẹ́dì wà máa fún ọ ní. búrẹ́dì là máa fún ọ ní. ìyẹn ìṣe yà. ìyẹn ò kì í ṣe yà náà. ọlọ́mọ fìyà jẹ wá. ọlọ́mọ fìyà jẹ wá o. wọ́n ní wọ́n náyàn ní ẹgbàá 200 nílé ike wọ́n máa pé ìyá ni ilé ike ó ti bàbá mi láwọn ò mú mi lọ kí wọ́n tó mọ̀ mú mi lọ mọ́ wọ́n máa sín abẹ́rẹ́ mọ́bílálà lẹ́nu ní mẹ́ta wọ́n wà kọ́ọ̀fù ẹ̀ lẹ́nu báyìí pé táwọn bá nà táwọn fà kó lè bá a yá ọdún. anabi Muhammad àkọọ́lẹ̀ sọ fún wa pé ńgbà tí ń kéwú lọ́wọ́ Jìbìrìlù gba aláyà lẹ́ẹ̀mejì wọ́n ní sọ́ọ̀dàlà wọ́n ní látọmọ Jibril Abdullahi Jibril al-Amin látọmọ sọ́dẹ̀rẹ̀ Rasul marratain kí ló dé tá a pè fún ọtọ́ ọ̀mọ́ pé fún ọtọ́ ọ̀mọ́ pé nínú ayé àwọn lọ tú alam nashrah laka sadraka wa wada'na anka wizraka alladhi anqada dhahraka ìrẹ́ ànábì ṣékìsà wa ní alágbáyà rẹ. ìsọ̀rọ̀ alágbáyà. yẹsùrà alágbáyà rẹ. alágbáyà rẹ. wada'na anka wizraka àwa mú kúrò wada'na irfa'na anka wizraka ntí òní jẹ́ ọ̀dá nǹkan mà tí ọmọ jẹ́ ẹrú ẹ̀ṣẹ̀ fún ẹ. amúkú ń bẹ́ẹ̀. ẹrú ẹ̀ṣẹ̀ fún wa. alladhi anqada dhahraka tó bá ti wúwo níhìn yóò dẹ̀yìn tí wọ́n máa lé kí ó bá ti bẹ̀rẹ̀ sí gbẹ́nu lọ́wọ́ báyìí ó wúwo nu kò ní mọ̀ nǹkankan kí ni yóò máa wúwo yóò yí ṣé ibo gbọ́ ibẹ̀ yóò ti sùn wa kathratu an-nawm yusabbibu an-nisyan fi ad-dirasa bóoru bá ti èyí mọ̀ nǹkankan lé kí wa kathratu al-la'b eré tó bá ti pọ̀ yusabbibu an-nisyan kì í jẹ́ yàn kọ̀ sẹ́ni ọlọ́run fún lọ́pọlọ kò sẹ́ni dọ́lọ́hùn fún lọ́pọlọ ó yẹ sọ pé ọmọ kí ló dé tọ́ ọmọ kí ló mú lọ. kí ló mú lọ kí ló dé tọ́ ọmọ kí ó. ọ̀rọ̀ mọ́ mọ́. ọ̀gbọ̀dọ̀ mọ́ mọ́ náà. dandan ni kò mọ́. bọ́ọ̀ bá mọ ò jìyà. láyé ó jìyà lọ́rùn. ó jẹ táyé àti tọ́lú. àbí ẹlẹ́yìí àkà ṣé wọ́n na ànábì nígbà méjì bó tiẹ̀ já sí pé wàá làfọ̀ ní fázáázá àti mọ̀hébí ni wọ́n sọ fún ànábì pé wàá ìdí ṣùkọ̀ Jibrilu sọdẹ̀rọ̀ àhàrázà ìlímán wọ́n labẹ̀ ó dùn sọdẹ̀rọ̀ wí gbá àyà rẹ̀ wàá ọwọ́ ajé ọsọ mọ́ wàá tí wọ́n ní ọsọ
إذ شق أو شق جبريل صدره أحرز علمان دون الرسم ولا محو وعام إذ شق جبريل صدره فأحرز علما دون رسم ولا محو فأحرز علما دون رسم ولا وهم فأحرز علما دون رسم ولا محو فأحرز علما دون رسم ولا محو kí ó tí wọn kì í kà jù kí ó tí wọn kì í wọn dẹ̀ kí ń kọ́lẹ̀ tí wọ́n bá dẹ̀ kọ́lẹ̀ wọn ò nùnú irú kí ó tí wọ́n kọ́ ànábì nù lóbìnrin wà á rọ irú kí ó tí wọ́n kọ́ ọ̀hún kò ní tíà iṣẹ́ ibo nìyẹn ò tí bá ń lọ léèké yóò fi tí àbàpò ànábì ò tiẹ̀ ní kankan tí ó fi bàpò òun ò ní tíà kì í lọ léèké tí bá ń lọ léèké kì í ò ní tíà ṣùgbọ́n ìwọ gbọ́dọ̀ mọ́ ní tíà o pé ò ní tíà léèké bí àálù àná lórí ò ní ní tíà ìyẹn ni pé àhàrọ́zà ìlímọ̀ ọwọ́ àmọ́ gbogbo ìmọ̀ dùnà rọ́ṣìmì ìmọ̀ tí wọ́n kì í kọ́ wọn kọ́ wàlámà àbí èyí tí wọ́n bá tiẹ̀ kọ́ gan wọ́n ti nùnù wọ́n ti síbẹ̀ wọ́n parẹ́ ni wọ́n sì nùnù padà so irú kéwútà nábì kéwù. irú kéwútà nábì kéwù yẹn. àyà ìlèhámù là á fi máa ṣe. àyà yẹn ìlèhámù làwọn máa ṣe. ìlèhámù làwọn fi ṣe. ìlèhámù ní bẹ́ẹ̀ bá ní máa kábàáhùn tí sì àti hàn tí mú ló ṣe mí láàánú pẹ̀lú àwọn àfáà kan tí wọ́n láwọn fẹ́ kọ́ hàn jù. àwọn àfáà kan fẹ́ kọ́ hàn jù. bóyá ń jò ní wọn ò wá padà kọ́ mọ́. àwọn padà kọ́ mọ́. torí bàbá àkànnú àmì méjèèjì àfáà ni bàbá àkejì kì í sáfà. bàbá àkànnú àmì méjèèjì àfáà ìbá àkejì sáfà. iṣẹ́ àbá tẹ̀wọ́ntàbúrò náà gbogbo à ń gbòòrò wọn ò jù mí lọ o pàápàá àtàkìmù wọn bínú o àtọ̀gá àwọn ọmọdé ìtọ̀ ẹgbẹ́ nìyà àbẹ̀tí bá jùlọ díẹ̀ nù wọn lọ tọ́lá àjọ lọ sùkúù ni wọn á kọ hàn tú àdúrà tí mo bá ń ṣe lórí tí nígbà mo gbọ́ wọlé tv mo á máa ṣàdúrà pé ọlọ́run ní jẹ́ ní pírọ́blẹ́mù ọlọ́run ní jẹ́ ní pírọ́blẹ́mù bí ẹ bá ti ní wàhálà nù ayé yóò ṣe nǹkan àrùkan ni yóò ṣe ń tí ọ̀yẹ́ ó ṣe yóò ṣe ń tọ́ yẹ kó ṣe ń gbà náà ni. yóò ṣe ń tó yẹ kó ṣe ń gbà náà ni. ọ̀dọ̀ọ̀dọ̀ yóò ṣe ń tí ọ̀yẹ́ ó ṣe ọ̀rọ̀ bá ti máa rẹ̀ wá èkejì kú làárẹ̀. èkejì kú làárẹ̀. bí alẹ́ kú ẹni tó bá ṣàárẹ̀ púpọ̀ ló kú nígbà tí ò ní bá a ṣe tá à ń ṣe máa ń bí gbogbo tá à ń ṣe ń bí ìtọ́ da kò ní bá a ṣe mọ́ ọlọ́run bùnmi lálàáfíà nìkan ni. yóò yàrá tèrè yóò sọ ara ẹ̀. yóò sọ ara ẹ̀. gbogbo ntọ́ da ti ń bẹ nílé ayé ń bí ọlọ́run ló dá gbogbo ntí ọ̀dá ọlọ́run ló kó bẹ̀. gbogbo ntọ́ da nílé ayé ń bí ọlọ́run ló dá yín tó dá. àfa kan ní àrọ́tù sàrọ̀ láàrin sàrì. àrọ́tù sàrọ̀ láàrin sàrì lákìn lè tàwa kíhi wà máa ń la yàrá fi sàrọ̀ mínà náà sí yàtọ̀ ó ní àrọ́tù sàrọ̀ láàrin sàrì lákìn gbogbo ntọ́ da aláyè yẹn máa wá kó mọ̀ ni gbogbo tí yóò sì dá ọ dá kọ́ ọmọ tọrọ ọmọ sá fún gbogbo ntọ́ da àwọn ọmọ wa. kì í ṣe kí n lè máa ṣe é ṣùgbọ́n nítorí kí n lè ṣọ́ra fún torẹ́ ní tí kò máa aburú nínú àwọn èèyàn yòókù sínú rẹ̀. ṣàrọ̀ láti ṣàrìlá. èèyàn a máa kọ́ tọ́lọ́ bá wá mú àwọn kan nímọ̀ rẹ̀ a kì í kó dànù problem tá a ní òun ni social media kódà ọ wà nù tó jẹ́ kí n kọ́ ìwọlẹ̀ wọ́n pé kí n tó ní wà WhatsApp ọ wà nù tó jẹ́ n kọ́ I just don't like nonsense ní ọba ti torí social media kan even social media ní TV
o ti torí pé o social ń bì kan now be talking nonsense ní tọ́ ọmọ gbogbo àti àwọn ìgbẹ́rẹ́ kan àbí méjì ń bẹ lára wọn báwọn ò ṣe bàbá tó bí wọn ṣe fún wọn ọ̀ǹtún kan àbí méjì ń bẹ lára wọn mo ń sọ fún yín kan jò ní mo ní amínà tí ń bẹ nínú òun tẹ́ẹ̀kì ẹyọ kan ní lẹ́yìn fatia kò sí mi ń bò mí mọ́ láì ti ṣe ẹyọ kan tọ́lọ́ọ̀nù ṣùgbọ́n ẹ ṣe ámì mẹ́ta mẹ́ta àwọn wòlíì ọlọ́run lórí sáà wá ń ṣe àbá àṣẹ à ń ṣe méjì bí ẹ bá fi ṣe méjì inú irun rẹ ti bàjẹ́ ọlọ́run ò gbà mọ́ kó ní àmín 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 ọlọ́run ò gbà rún mọ́. ọmọ àlùjẹ́nà wọ́n wàá sọ fún àwọn ọmọ ilé iná wípé sẹ́yìn náà ti rí kọ́ọ̀lù náà. kọ́ọ̀lù náà. fa'adhana mu'adhdhinun. fa'adhana mu'adhdhinu baynahum. la'natullahi 'ala adh-dhalimin. la'natullahi 'ala adh-dhalimin. adhana mu'adhdhinun wọ́n ní jaha ilayhim ìyẹn ni pé min baynihima kul wajaha malakun yuqalu lahu azrahilu. màláíkà kan tí wọ́n ń pè lázàráìlù. yóò wá láàrin àwọn méjèèjì. ìyẹn ni pé baynihima láàrin àwọn bayna ahlil jannat wa bayna ahlin nar. yóò wá sáàrin àwọn ará ilé náà àti àwọn ará ilé àlùjánnà. yóò wá sáà ni wọn yóò wá lọ́gùn tó pé alànàtúlọ́ọ̀hì alàzọ́límìn ẹ̀yin tẹ́ ṣàbòsí tẹ́ fi dọ́mọ náà báyìí kò ní dáa fún yín. yóò wá lọ́gùn tó pé ẹ̀yin tẹ́ ṣàbòsí tẹ́ fi dọ́mọ náà báyìí kò ní dáa fún yín kò ní bẹ́tà. yóò ṣe pèlè wọn lórí. yóò kàn pariwo tó baynahuma bayna ahlil jannati wa bayna ahlin nar adhana mu'adhdhinun ọlọ́run wàá yọ̀ ọ̀dà fẹ́nìkan bí ìgbà tí ó pèrún ní mu'adhdhinu àmàlà mu'adhdhinu ẹni tó tọrọ ọ̀yọ́dà kan tó yẹ pé àwọn ọmọ àlìjẹ́nà kún tó dá àlìjẹ́nà huwa alladhi amatahum ńlọpa wọn wa ahli nari min qabli an ya'tuna bi narihim huwa alladhi amatahum àwọn ọmọ ilé náà òun náà lọ pamọ́ kún tó dèrò náà àwọn ọmọ ọgbà àlìjẹ́nà òun náà lọ pamọ́ kún tó di èrò àlìjẹ́nà wọ́n wà yọ̀ ọ̀dà yìí pé ní ọlọ́run yẹn lọ sáà ni wọn yóò wá lọ́gùn tó pé à ń la'natullahi 'ala adh-dhalimin pé ìbí ran ọlọ́run ìpè ọlọ́run ìbínú ọlọ́run tó ga jù kó máa bá gbogbo ẹ̀yin alábòsí ẹ̀yin yẹn bá wọná àṣẹ alábòsí ni. bí wọn bá wọná alábòsí ni wọ́n ẹni bẹ́ẹ̀. bí wọn bá wálé kí ó tí ò mọ kí ó alábòsí ni o. bí wọn bá wálé kí ó tí ò mọ kí ó alábòsí ni. tàbí tí kò kọjú sí. tí ò kọjú sí. tí bàbá rẹ̀ ó bínú wọn ò ní sọ pé sọmọ náà dá o. tí bàbá rẹ̀ ó bínú wọn ní bẹ́ẹ̀ pé sọmọ náà dá. àbọ̀ ọ̀mọ̀wé lábẹ́ tèmi ń bì wọ́n lè ní sọ ọ̀mọ̀wé sọ̀ ń lọ iléèwé àmọ́ lọ́dọ̀ tèmi ń bí atakallamu ma'ak bi lugatil arab وأنا أريد أن تتكلم معي بلغة العرب فصحى عربية فصحى àmì sọ̀rọ̀ lárúbáwá wọn sọ kódà bí ó kọ́kọ́ ṣe lárúbáwá àwọn kan lọ kọ́kọ́ bẹ̀rẹ̀ bí ṣé ó ti dọ̀rọ̀ bá mi ni nítorí mo fi ṣe mọ̀ márìsà ní tẹ̀jẹ̀rì ìbùnú ṣé ó ti àkálà àtọ̀ àmù mi ni níbi tí mo kọ̀ á dà sí níbi àwọn lárúbá tá a fi bọ̀ lọ́mọ fi yàn àwọn tí ò kéwú jẹ́ wọ́n fi yàn wọ́n jẹ díẹ̀ ṣé ẹ ti dàábà ni ó wù lọ́kàn bàbá bá sì tò ní gbọ́tùmọ̀ ṣé ẹ ti dàábà àbí àti bẹ́ẹ̀ lọ. máàlù yẹn ń kọ́ gbogbo ayé ti máa máàlù ò ní sọ̀rọ̀ máàlù mọ́ wá ti ní fulus ẹ̀gbọ́n ọ̀rọ̀ mọ́ tó máa fulus kí ni tó máa fulus mo tù ní máàlù nítorí pé mo ti sọ pé máàlù là kọ́kọ́ àbí so àti bẹ́ẹ̀ lọ́mọ sí mọ́ tẹ́jìrìbà wọ́n bá ní kí ó dá lẹ́nu lágbájá àkàyè ọdún tó fi kéwò. wọ́n bá ní kí ó dá lẹ́nu lágbájá àkàyè ọdún tó fi kéwò. wọ́n máa ṣe wàlúwà lónìí kéwò ò lè dá pàápàá. wọ́n máa ṣe wàlúwà lónìí kò lè dá lọ́dún tí ń bọ̀ láyé stétì ìkìráàj kò lè dá lọ́dún tó bá tún wà lókè. kò tún lè dá lọ́dún tó tẹ̀lé. àbàwọn tí wọ́n ṣe Quran memorization àbí. àbàwọn tí wọ́n ṣe memorization. ọ̀tán ni àlùsọ pé nítorí pé ìyẹn nìkan ni wọ́n máa kà wọ́n ní kankan mi ṣùgbọ́n tí ń wá ìmọ̀ yàtọ̀ sí Quran memorization anybody ló lè ka Quran bàbá bá sì lè parí Quran next week tẹ́ bá mójútó tẹ́ kàlífù kẹ́ kà dáadáa tí yẹn sì máa ń jẹ àmù
ẹ bá káìdá délẹ̀ ẹ̀yìn káìdá ọ̀nà pé ibo ni ọba délẹ̀ látijọ́ tó ti débi ó ti lé lọ́dún kan báyìí ibo jìsìn kì í parí káìdá náà bá ń ṣàánú rẹ̀ ibo kì í parí káìdá dì sí ibo tani tó ń jẹ́ ibo mẹ́rin ju ibo lọ ibo náà ni ibo jẹ́ jìsìn kì í parí káìdá ó sì bá ká káìdá rẹ̀ méjì báyìí ó sì sọ àpò ọ̀tán yóò wá wẹ̀ yóò para yóò fi gírísì rárá tí wọ́n lọ sùkúl láàárọ̀ kò ní múra máa wá lè ké o kódà ṣé ibo gbọ́ mójútó ké kó o sì mọ́ ní ọba mọ kí ó ní àánà àánà tó pọ̀ àánà tó pọ̀ ní o ẹ̀yìn yìí sì dàgbà lé kéwú ṣùgbọ́n ẹni tó kọ́kọ́ bírèkì rẹ́kọ̀dù lé ké wa díẹ̀ ní àfáì òun ló ní intiqalu marratain bi marratin intiqalu marratani bihi intiqal bi marratin. ó gba double promotion lẹ́ẹ̀kan náà nígbà tó mójútó ké rẹ̀. àfáì ni àmọ́ àwọn àfáà ń gbìyànjú rí ẹ̀ díẹ̀ wọ́n ń gbìyànjú obìnrin ìbéèrè kan tó wúwo ń jò ní. ó béèrè ìbéèrè kan tó wúwo lọ́wọ́ amúdí. kò wúwo lórí mi ṣùgbọ́n wúwo díẹ̀. ó wúwo díẹ̀. lọ́dọ̀ tiẹ̀. anil minhaj wàhánà gẹ́rù sahil gẹ́rù ana ma ujawibuhu mi ò tí ì dá lóhùn àmọ́ mo dá lóhùn díẹ̀. bàbá o tí ì dá lóhùn ṣùgbọ́n dá lóhùn díẹ̀. qala huwa ma uslubu dirasa al-minhaj wa ma sawtu dirasa al-minhaj. ó ní bó ní mẹ́tọ́ọ̀dù ìkẹ́kọ̀ọ́ minihaj. mo ní tíra kíkà ní. ó ní bó sì ní ohun minihaj. mo ní mo ti dálẹ̀ rí kí n tó kú nílé bàbá mi látọjọ́ tó ti pẹ́ ohun barisanji àbí ohun tíra amziya torí kéwù tèmi ṣe kéwù Yorùbá nìkan o Gàmbàrí kọ́ mi ń kéwù Haúsá àti Fúlàní ẹ gbọ́ mo á ní fil minhaj uslubu qira'atil kutub aya kutubi ọ kàtìrà pálí tó pálí ọ wà hádàjì sórí àwọn uslub oríṣiríṣi ẹ̀kọ́ àmọ́ fil minhaj hadha al minhaj ar ra'is نقرأ الكتب نتعلم لا نقرأ بل نتعلم الكتب الأنواع هو ما هذا جسوري gan tan pe ni man kéwù yẹn wọ́n pé àwọn àbá ń yọ wọn mo sọ àwọn tírà kan fún amsiya nu Asmawi mo ní hawaliya tó sọ̀kalẹ̀ ní time tí risala náà sọ̀kalẹ̀ ní tí àyẹn tí kan kọ ìkejì ọkọ nígbà tó fẹ́ gbọ́ fíkìwì yẹn dáadáa ó ka rìsálà àwọn ẹjọ́ bá a ṣe máa dábẹ́ dá nǹkan kan yìí láwù bá a ti kọbìnrin tá a gbóbìnrin sí pé kó ní wù bá a ti kọbìnrin tì àdìrẹ́ rẹ̀ ń bẹ́nu rìsálà Asmawi ọ̀mẹ́nu bá kankan ó kà pé tiẹ̀ ní diwanul muta'abbida ala sabili ta'abbud ojú ọ̀nà tá a gbá a sin lọ́hùn ó ní làkáǹtì tó ọ wá sọ àwọn ọ̀rọ̀ kan tí kò pọ̀nú àwọn onífíkìwì tí wọ́n sọ gbogbo àwọn sẹ́ríwù àfọwọ́ tíra fíkìwù mi sẹ́ríwù tó kúndù láyé oní sẹ́ríwù Asmawi láti kí n gbé látòrí rìsáàlà kódà ọ̀rọ̀ ẹ̀ pé àfọwọ́ ní irshad salik òun gbìyànjú àmọ́ gbogbo àwọn kẹlímọ́ọ̀tù tiẹ̀ bẹ́ẹ̀ ọ̀bà kí ó dínà kò lè mọ̀ fílù majhul ní sábà ń lò fílù majhul nílò maf'ul bihi gbogbo àwọn maf'ul bihi majhul ní sábà fi ń tó bá sọ kẹlímọ̀ mi wọ́n fẹ́ pé ọmọ túmọ̀ rẹ̀ tó bá wá túlẹ̀ tó rí náwó rẹ̀ tí náwó rẹ̀ jiná kọ̀wáìdù níjẹ́ náwó sọ́rfù náà níjẹ́ kọ̀wáìdù méjèèjì náà kọ̀wáìdù sọ́rfù tó bá rí tí a sọ́rfù kan wọ́n kọ síbẹ̀ kọ̀wáìdù sọ́rfù kọ̀wáìdù náà méjèèjì ni wọ́n ń pè ní kọ̀wáìdù àti lughatul arab kàkà tadrisu lughatul arab àwọn lugha tẹ́ ń kàn òun náwó àti sọ́rfù kọ̀wáìdù wọ́n ń pè gbogbo ẹ̀ bọ́bá dókè ní àmàlálẹ̀ jàmálà rẹ̀ kọ jàmálà tajamulan jamaa bẹ̀lẹ̀ bí an takunu al-lugha al-mantiq wa ba'du al-lugha al-balagha wal-arud ila lughatu
wọ́n bá rí èdè míì tẹ́lómi bá sọ wọ́n lè kọrí Òṣogbo nínú àrùd tó bá ti bá mu tó mọ̀ rí pé aṣíwò rẹ̀ sọ́dírù rẹ̀ ju ntòpilẹ̀ orin lọ. ìbéèrè tá a fà béèrè nù. àmọ́ síbẹ̀ fil minihaj nata'allam. à ń kẹ́kọ̀ọ́ ni. anwa'ul kutub à ń kọ́ ìmọ̀. à ń kọ́ ìmọ̀. natadarras. à ń kẹ́kọ̀ọ́ mímọ̀. natadarras à ń kẹ́kọ̀ọ́. à ń kẹ́kọ̀ọ́. wa nata'allam. a sì tún kẹ́kọ̀ọ́ mà. wa naqra al-Qur'an wa nahfaz. a sì há kéwú. kéwú la fẹ́ kẹ́yìn ọ̀há. hadha uslubu dirasa al-minhaj. ìdáhùn rẹ̀ nù o àbí. ìlànà ìkẹ́kọ̀ọ́ minhaj yẹn. ọ wà á há kéwú sórí. ọ há kéwú sórí. nítorí wà á kọ́kọ́ máa hájù ní Qur'an. ètò kọ́kọ́ hájù náà ní al-Qur'an. àtàdísì ànábì. àtàdísì ànábì. so ìtumọ̀ ẹ̀ ní pé ní ọmọlé kí ọmọ ṣe tìláwà sá. ọmọlé kí ó ṣe tìláwà sá. tẹ́lẹ̀ ńgbà tí mo wà bí irú yín. tẹ́lẹ̀ ńgbà tí mo wà bí irú yín. èmi máa bẹ̀rẹ̀ Kùránì láago 6 àdájí ní bàtí kásùbàtà. èyí wà á parí ẹ̀ láago 6 rọ̀lẹ́. ní pé bẹ́ẹ̀ ni èyí kì í àyílá èyí kàlà sáré. Magrebu tí ń bà kí báyìí ń tẹ parí rẹ̀. ṣùgbọ́n kò dájú pé ẹni tí ń ṣe níyìn wà ń bí. بجل العلم بالجهد بكل الجهد جل العلم بكل الجهد بجل عظم bí ma ó ti tó bí ó ṣe bàǹbà tó tí ó bù háyà tó yóò jẹ́ pẹ̀lú bí ìgbìyànjú náà bá ṣe tó kí tó nípa. ìgbìyànjú gidi ta ni rojọ́ ń bẹ̀yẹn ta ni báyàn sọ̀rọ̀ ń bẹ̀yẹn máa fún idúsùn yẹn ní kò mẹ́rin. ìyẹn ni pẹ̀lú ìgbìyànjú. látànàm laka waqtu nawm lal'an fil mustaqbil tanam. mo sùn ní dùn sùn tó bá ti sùn ọpọlọ rẹ̀ ó sùn tọpọlọ rẹ̀ bá ti sùn ọmọ nǹkan kan mọ́nu. ọba ti sùn ọpọlọ rẹ̀ máa sùn. fa inna rusubal ilmi fi nafaratihi wíbẹ́. فإن رسوب العلم في نفراته. فإن رسوب العلم في نفراته. فإن رسوب العلم في نفراته. رسوب العلم kéèyàn ò fẹ́ẹ̀lì lé kíw kó mọ̀ mọ̀ kíw kó fẹ́ẹ̀lì tọpọlọpọlọ. mọ̀rọ̀ ìlìjáfà ni mu'allimi ó ní isbir na sùúrù sọ̀rọ̀ ara rẹ̀. àlá lérí mọ̀rọ̀ ìlìjáfà ìkọjá kí wọ́n máa gọ̀ ọ́ nílé kíw. lọ́dọ̀ àfa rẹ̀ káàbá rẹ̀ kó gbogbo ṣe rí dàgíàdàgíà ó ṣe sùúrù ní o tó àwọn pọ́n wá kéwò tọ́ ọ bá ti kọ́ rùsùbà lẹ́yìn ẹ̀rí mi ní òní nímọ̀ láéláé mọ́. àbáfà ibo ibo ẹ bá ń pe ibo. àbí kọ̀yùmù ní jákujàku àfa wa náà wá ń kùn ó ní mọ̀ nǹkan kan mọ́ ètò ọmọ lọ rùsùn nafarọ́ọ̀tì nọ́fùrù ní ọmọ ilé nǹkan lọ ọmọ ilé ṣùgbọ́n àárín rẹ̀ tàbí kí wà tàfọ́ wà lòdì kọ́ wá ní kọ̀gbọ́dọ̀ mọ́ pín ọ lówó inú wa ń bí ọ jàmálùdà alójẹ̀lú mi lọ wá sí lánàá jamal àti àfẹ́kọ́ wa máa bínú kọ́ àpín ọ lówó àpín ọ lówó kí la fẹ́ pín ọ fún. usul al-ilmi fi nafarati nílé kéwú wọn ti ṣe atamalluk shiddatul fakri yuqalu lahu tamalluk òsì tí táyà lábẹ́lẹ́ wọn bá shiddatul fakri wà shiddati nǹkan lè mọ́yàn lé kéwú wàlfààkọ̀ kí wàhálà ọmọ ṣẹlẹ̀ síyàn lórí wàlàáhà ìdààmú wàtàhàyọr wàdáhàṣ yóò máa ṣe wàhálà rẹ̀rẹ̀rẹ̀ nílé kíw madhimumun nínú gbogbo sẹ́mi madhimumun àmọ́ búyàn nítorí ẹ̀ nínú sẹ́mi yìí ní láti jọ ètò tí ń ṣe kí ló rí
illa fi ta'allum al-ilm wọ́n fi búyàn lékè pé ọmọ lékè aṣọ rẹ̀ ya ọmọ lékè kọ̀wé ìdánù wọ́n fi búyàn tí máa ti mọ kí n tà fi ọmọ ní kì í ṣe lima ta'allamna wa ma fadlu ilmina idha lam yufidina kullu ma nata'allamu. Madhmumu ni dandan ni tamaluk ìyẹn làwọn ọmọ kóńdòrò ń ṣe púpọ̀ wọ́n bá ní tọ́ dáa jù wọ́n fa àfààmù wọ́n wà ní ìtì ọ̀dà ìyẹn làlùbáríkà wọn fi ń ga ìyẹn pé bí mọ̀kóńdòrò bá ma sàtà méjì yóò mọ̀ dáadáa tí ó fọ tí ó funfun àlùbáríkà wà já torí pé tamaluk nù wọ́n ń fòsì sára láti jẹ́ káfa àwọn lè bá a yọ káfa àwọn lè ṣe ló fi ní ìsìbẹ̀rẹ̀ aláàmúrẹ̀ ìjàfà ṣé wàá rí ṣùgbọ́n èyí tí máa ká mi lá ní ọ̀pọ̀ àwọn tọ́jọ́ máa fà ní wọ́n wá mójú ìmú àwọn abéèrè rọrùn kí sọ̀rọ̀ kó ṣiṣẹ́ mi ìlàláyé ni lámìlú àwọn tọ́jọ́ máa fà àmì ká mà rò pé àfà bàbá tó bí ẹ bàbá àwọn kéwù àwa ń rí pé àwọn tí bàbá àwọn ìsáàfà wọn wá mọ kéwù ju àwọn tí àwọn já àfà lọ ṣé àbá yìí ṣe ń gbọ́ wọ́n á ṣe lọ ya lọ rẹ̀ lónìí wọ́n bí ní àbá yìí oṣù wà lẹ́rìn àdáwò tó dẹ̀ wà ń bẹ̀rẹ̀ nígbà máa ń sakọ púpọ̀ jù ń sakọ gan. Falastatana lul'iza hatta tudhillaha bọ́ba ló tóbi àfẹ́ ń wá sí tó jẹ́ ń jẹ́ làbí rẹ̀rẹ̀ ni bàbá wárísù yóò máa bínú wọ́n máa bínú ara wà láka nafsan tashta'i antu wọ́n náà wàá fẹ́ wà nípò bàbá tó bí ọ nígbà mo kúrò ní power line tí mo ṣe ìmáàmù bẹ́ẹ̀ fọ́dún 12 àbọ̀ 12 years plus wọ́n á ní mò ń kúrò lẹ́nu kan ọ̀rẹ́ mi kan sì pè mí ọlọ́fà àti ọlọ́lọ́hùn ní rẹ̀ wá ńlẹ̀ o ó tún bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan tí mo tún dúró bí ìgbà tí ó ní nǹkan gidi tí àná rẹ ni o ọlọ́hùn ní rẹ̀ wá mo yá apá wọ́n pa ni ọlọ́hùn ní rẹ̀ wá èmi mo ní ọ̀ràn dáná ọlọ́hùn ní rẹ̀ wá. nígbà tó wá débi wọ́n wá ní àtìrí dákun má bínú ojú òní wọn lọ́lọ́run ló ní kọ́ ọ̀ṣọ́ jíjú òní èyí tó tún ní má bínú ọlọ́run ló tún ní wọn. irú àwọn àfáà ní ń lé wọn àfáà ní ń lé wọn Sanusi àríyàn àfáà ní ìmáàmù wọn sì máa jẹ nílùú wọn ọwọ́ adé bí ọ̀sán lè kíw ẹ̀gbọ́n rẹ̀ lọ́kàn máa kíw dáadáa ọmọ kíw dáadáa ń bọ̀ wà lè kíw bí Muhammad ọmọ kìí sì máa fọpọlọ ha kíw kónkó báyìí ṣe ìwọ́ tóbi jùlọ báyìí àmọ́ tí wá mo rí irungba rẹ̀ ní òní mo sì ń sá àbí ìjọba amẹ́ka àti bí ìlú ti bẹ̀rẹ̀ irungba rẹ̀ àbí ìṣẹ̀lẹ̀ yìí láti bí irungba rẹ̀ wá wọ wẹ̀wù ó wọ fìlà ní wọ́wọ́ bí ọlọ́run fún àlùbáríkà sí yóò ẹ̀gbọ́n rẹ̀ múra ó gbìyànjú ó sì ní làákàyè sí wọn náà gbọ́. ọ̀sẹ̀ tó dọ́dọ̀ mi ní power line ọ̀sẹ̀ yẹn ló parí káìdá. ọ̀sẹ̀ tó dé náà ló parí káìdá. oṣù tó dọ́dọ̀ mi ló parí kùránì. nígbà wá ń kí ó lọ mọ wá dá kí ó rẹ̀ dúró mo ní mọ́ kí n gbà kí ó fún ọmọ sinmi díẹ̀ náà ó ti yájú o èyí ti yájú o. ó yájú sinmi díẹ̀ náà. ó ní làákàyè púpọ̀. kò sẹ́ni tí ń bẹ ń bí ní àwọn ilé ike tí ò ní làákàyè. kò sẹ́ni tí ń bẹ àmọ́ ó yá ọlá kọ́ ọ mọ́ chaati ibi tí làákàyè rẹ lọ nìyẹn. nígbà tí wọ́n ní ọmọ kan ọ̀mọ̀wé mo ní kí ni ṣe wọ́n ní ìṣèyàwó mo lọ́pọlọ kò fi kàwé ọ̀rọ̀ tó ò lè béyẹ̀ dúdú sọ tó ń béyẹ̀ pupa sọ tí sì fún ọ lówó làákàyè wà ń bẹ̀. ọmọ jìbìtì ni ẹ̀yin ọmọ àfà ọmọ málì fúlàní torí àfà fúlàní wà lè kí ó ń bì náà àfà fúlàní ìgbà màálù akọ̀kan lọ́wọ́ bàbá rẹ̀ tó tó bá ṣe. màálù akọ̀kan
bàbá rẹ̀ tó gba ike ńlá dáadáa kọ́ tó bàbá rẹ̀ lẹ̀. tí kí rẹ̀ ti yí lulẹ̀ báyìí tí ò lè rìn dáadáa mọ́ nígbà ẹyọkan náà lọ́sàn-án. ẹ gbìyànjú o ọlọ́run ó ṣe ní rọrùn. àìdú límù wá jáde àìdú límù jábàtì àyàtúlá bàbí ní hajj àìdú límù jábàtì. ẹ gbìyànjú hadha minhaj. wọ́n sọ fẹ́ nìkan ní àná àbíjẹta ẹ lè rí ọ̀gá ẹni ọjọ́ ọ̀gá àbá ṣáájú èèyàn kẹ́kẹ́ bá lọ́lẹ̀ o. ẹ lẹ́lẹ́ tó jọ̀gá àbá ṣáájú kẹ́ bá lọ́lẹ̀. ó ti àwọn olówó wọn kẹrẹ nìkan kó lówó dáadáa ó wá ní owó wọn ná lógún ọdún kọ̀tán ètò ńná lọkọ̀tán ẹ̀rí kó mójútó. ó mójútó ni. kì í sí ọ̀lẹ rárá. kì í sí ọ̀lẹ rárá. sí ọ̀lẹ rárá o. bálàáfíà bá kú bíntín lọ́wọ́ rẹ̀ yóò tún náà síbi títí ń wówó. ó wá di pé wíwà kálàáfíà bá tán lára rẹ̀ tó wá náà lẹ́ báyìí. lọ́pítọ́ lẹ́ẹ̀ máa bá gbogbo olówó di àárọ̀ ìtúndé badmus ń dààmú lọ́wọ́ lórí pé kó wòye ọmọ àrùn. ilé yìí ò tiẹ̀ gbélé kọ̀gbọ́n náà Dangote wọ́n yìí rí láwọn ọmọọṣẹ́ rẹ̀ ẹ̀kọ̀ọ̀kan ni wọ́n máa rí ẹ̀kọ̀ọ̀kan níbi wọn bá rí wọn rówó nù papọ̀ mọ́ sálárì wọn. ọkọ̀ àwọn náà sùn torí pé iléeṣẹ́ náà gbọ́dọ̀ bàjẹ́. bẹ́ẹ̀ ni gbogbo àwọn rìyásà tẹ̀ ń wò ìmáàmù Ìbàdàn tàná ó ṣejú mi dáadáa 93 years to 94 years ni bàbá ń lò láyé. n tó fi mójútó ọ̀rọ̀ ilẹ̀ Ìbàdàn pẹ̀lú báyìí là á ṣe ó ní agbára púpọ̀ jù ní rìyásà la amúrin bil qalili. ìṣe ọ̀rọ̀ tó kéré bàbá ní kíni kéèyàn ìjólórí ìjọga yàtọ̀ wa kulluna nuhibbu rìyásà. gbogbo àná la sì fẹ́ jólórí afẹ́ jọ̀gá. máa ń dọ́nà nàlẹ́ àìlá yẹjì kàdé wàhálà ṣe wálé dáàbí tí a ó iná ó àgbéyàn bàjáde làálì wàlúmọ̀ àní. yẹn ní wàá pọ́n fẹ́ jọ̀gá láyé tí ò wá gbìyànjú inú ẹ̀dá tó gọ̀ púpọ̀ ni kò gbìyànjú kò wá tún bízì kó bízì fẹ́mi ara rẹ̀ mo ti sọ fún yín lọ́nà ní ìgbà tó pọ̀ times without miraran atakarraru alaykum hadha al-labs miraran ana la anam daima. bàbá mudir gbogbo àkókò tí wọ́n sùn. èmi sùn o èmi sùn kí n máa sùn. wọ́n máa sùn lálálálá. ẹgbẹ́ ti bàjẹ́ wàhùnà ka ṣùhùn minal àdáhì ṣùhùn ṣẹ̀dá. tí àwọn oríṣiríṣi ìṣesí tó sì ní agbára tí ń wá látọ̀dọ̀ tá. tó pọ̀ jù. tó pọ̀. bidhalika anamu aw ala dhalika anamu aw fi dhalika anamu aw an dhalika sọyẹ. lórí eléyìí. ọlọ́run ṣàánú ọlọ́run kò ṣe dáadáa fún wa bí kájọrọ ìkádìí tó tẹsàbọ lè mọ̀ọ́yà jẹ bí ọba wa gà láyé yóò ṣe wàhálà. bí kájọrọ ìkádìí tó tẹsàbọ lè mọ̀ọ́yà wà á rọ àlùmọ́ọ́yà sàríọ̀ làyàlí. bí tiẹ̀ bá lè ké omu nù bí kájọrọ ìkádìí ètò dájú ni pé àfihàn àti tó bù àyà yọ wà nù ní. bẹ́ẹ̀ni yẹn tí wọ́n mọ̀ ní tí mo ti fẹ́ kẹ́ ẹ̀kọ́ wá sí lọ kọ́ èdè mọ èdè pè. fil minihaj. ní minihaj tó wáyà yìí. nata'allam anwahu al-lughat bí ma'lumatina kọ́ lọ kọ́ èdè. kọ́ wá kọ́ èdè. kọ́ mèdè pè. kọ́ mọ èdè pè. kọ́ jẹ́ pèdèpèdè. yastafidu bika min ilmik. wọ́n lè máa fi ṣàǹfààní bíi mímọ̀ rẹ̀. àwọn anta tastafidu bihi bi'ilmik. wọ́n gangan ṣàǹfààní pẹ̀lú ẹ̀ ọ̀tọ̀ ní. ìlú ẹ̀dí wa shaja'a. àti akíkọ tí wọ́n lákin náà. níwọ̀n bá mo máa sojú. má máa ṣe ojo. wá rí i pé ọ̀pákùtẹ̀lẹ̀ rẹ̀ asílù rẹ̀ ò ní al-ilmu haqqun haqiqatul ilm. kọ́ wá rí i pé ọ̀pákùtẹ̀lẹ̀ rẹ̀ ò náà nìmọ̀ tó yanjú. tó yanjú. n tá n pè ní ìmọ̀ gidi
ìta pè ní magidi. so mọ̀ chaati púpọ̀ mọ̀ lọ ra kíní kóńdó kọ́ máa fi gbọ́ kíní ní gbogbo ìgbà. wà á lọ ra kíní kóńdó. késẹ́ẹ̀tì ẹni tó ń gbọ́n késẹ́ẹ̀tì tiẹ̀ nu kì í ṣe tiẹ̀. ti ẹni tó ń gbọ́n tiẹ̀ nu kì í ṣe tiẹ̀. tó burú jù mẹ́rin pẹ̀lú mi lè bínú rà kó náà ra rú késẹ́ẹ̀tì wọn tán. àmọ́ mọ̀ tuhibbu rijal wa man anta minhum. wọ́n nífẹ̀ẹ́ àwọn èèyàn ńláńlá. àwọn nífẹ̀ẹ́ àwọn èèyàn ńlá. ipò wo làwọn èèyàn ńlá yẹn tó ẹ sí. ipò wo wá làwọn èèyàn ńlá yẹn tó wọ́ sí. kálukú gbìyànjú dáadáa. kálukú gbìyànjú dáadáa. inú mi dùn pẹ̀lú àwọn àyàtọ̀ abẹ̀rẹ̀ sí kà pẹ̀lú Ashabul Kahfi pẹ̀lú Ashabul A'raf. pẹ̀lú àwọn Mudeeru dùn pẹ̀lú àwọn àyàtọ̀ ń ké pa àwọn Ashabul A'raf yìí. kọ́lọ́ mọ́sá àṣàánú ẹnì kọ̀ọ̀kan wa náà.